bá mi yọ̀ mo lójú tẹ́lẹ̀ gan òní lọ́jọ́ pé mo fẹ́ ṣe gbéyàwó ẹni tọkàn mi fẹ́ òun ni mo tẹ̀lé ẹni tí mo tẹ̀lé òun ni mo fẹ́ràn ọbọ tí mo fẹ́ràn ti fún mi lórúkà òrùka ìfẹ́ mi tàfilé mi lọ́wọ́ no be decoration èmi àti ìfẹ́ mi ìfẹ́ ló so wá pọ̀ tàfidọ̀ kan ṣoṣo ìwé mímọ́ sọ pé àwọn tá a bá so pọ̀ kẹ́nikẹ́ni láyé kó má ṣe tú wọn ká má ṣe fi mí sílẹ̀ ìwọ olólùfẹ́ mo fẹ́ràn rẹ òrùka ti dọwọ́ ìfẹ́ ti dọkàn. gbogbo àwa ọmọ nàìjíríà a máa kú oríire ti 50 ọdún tí orílẹ̀-èdè wa nàìjíríà gba òmìnira lọ́wọ́ òyìnbó. àṣeyíṣe mìíràn fún gbogbo wa, ilẹ̀ nàìjíríà ló jẹ́ ìkan lára orílẹ̀-èdè tó wà ní áfíríkà. kó tó di pé nàìjíríà gba òmìnira lọ́wọ́ òyìnbó, ìdùnnú, ayọ̀ àtòmìnira ọmọ ènìyàn ni kò sí ní nàìjíríà rárá lórí bí àwọn òyìnbó ṣe ń fi tipátipá ń ṣe àkóso wa. kó tó di pé òyìnbó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wa
táwọn olóyìnbó ń pè ní colonization ni àwọn òyìnbó ìṣáájú ti bẹ̀rẹ̀ sí ní kó gbogbo wa lẹ́rú. Nàìjíríà at 50 tá bá ń yọ ayọ̀ rẹ̀ lónìí, ẹ tẹ́tí sílẹ̀ ká wò bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ní ọdún 1441 ni àwọn òyìnbó Pọ́túgíìsì mọ̀ sí Portuguese kọ́kọ́ wọ ilẹ̀ Áfíríkà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń kó wa lẹ́rú. Àríwá orílẹ̀-èdè Mauritania ni wọ́n ti kọ́kọ́ kó àwọn ènìyàn lẹ́rú ní Áfíríkà látọwọ́ àwọn òyìnbó Pọ́túgíìsì lọ́dún 1441 yìí. Kó tó di 1471 àwọn òyìnbó Pọ́túgíìsì ti gbalẹ̀ sí Elimina. Elimina yìí ló wá padà dórílẹ̀-èdè Gold Coast kí wọ́n tó tún wá yí padà sí Ghana. Lọ́dún 1485 àwọn òyìnbó Pọ́túgíìsì wọ ìlú Benin ní Nàìjíríà. Lọ́dún 1488 ni òyìnbó kan tó ń jẹ́ Bartholomew Diaz ṣe àwárí ìlú kan tó wá ń jẹ́ South Africa lọ́jọ́ òní. Orílẹ̀-èdè wọn nílẹ̀ Portugal ni wọ́n kọ́kọ́ ń kó àwọn ẹrú wọ̀nyí lọ tí wọ́n fi wá ṣiṣẹ́ ipá. Lọ́dún 1444 ni wọ́n kọ́kọ́ dá ọjà tí wọ́n ti ń ta ẹrú sílẹ̀ lágbàáyé, ìyẹn first slave market ní ìlú etí omi tí a mọ̀ sí Lagos nílẹ̀ Portugal. Ọjọ́ ti pẹ́ tọ́mọ Áfíríkà ti ń jẹ̀yà ń bọ̀. Kó tó dọdún 1552 ìkànìyàn tó wáyé nílẹ̀ Portugal jẹ́ ká mọ̀ wípé ìdá 10 nínú 100 àwọn olùgbé Portugal jẹ́ àwọn ẹrú tí wọ́n kó láti Áfíríkà. 10% population Portugal lọ́dún 1552 ọmọ ẹrú láti Áfíríkà ni wọ́n ń ṣe. Nàìjíríà at 50 gbogbo yín pátá ẹjá wo bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Lẹ́yìn èyí àwọn arìnrìnàjò àgbáyé tí a mọ̀ sí world explorer ṣe àwárí àwọn ìlú bíi Bahamas, Haiti, Cuba. Lẹ́yìn èyí ni ọkùnrin kan tá a mọ̀ sí Amerigo Vespucci ṣe àwárí New World tí wọ́n wá padà sọ l'Amẹ́ríkà lọ́jọ́ òní. Orúkọ Amerigo Vespucci òun ni wọ́n fi ń pe Amẹ́ríkà. Àwọn wọ̀nyí ló lọ sọ fún Queen Isabella tó jọba nílẹ̀ Spain bí àwọn ilẹ̀ New World ti lọ́ràá tó, wọ́n nílẹ̀ yìí kún fún wàrà àti fún oyin ni. Èyí ló mú kí gbogbo àwọn orílẹ̀-èdè bíi Portugal, Spain, France, England, Scotland, Denmark, Prussia àti Netherlands láti ilẹ̀ Europe bẹ̀rẹ̀ sí ní fi tipátipá ń wá ẹrú tó lè ṣiṣẹ́ gidigidi. Áfíríkà ni gbogbo wọn ń darí sí nítorí pé ọ̀lẹ pátápátá ni àwọn òyìnbó tí wọ́n bá láwọn ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n ń pè ní Red Indian. Lẹ́ẹ̀rin 16th century sí 19th century ó ti lé ní 20 mílíọ̀nù ọmọ Áfíríkà tí àwọn òyìnbó wọ̀nyí ti kó lẹ́rú, nígbàtí mílíọ̀nù 12 nínú rẹ̀ jẹ́ ẹrú tí wọ́n kó lọ sí Amẹ́ríkà. Bí ọmọ ẹlòmíràn ṣe di àwátì bẹ́ẹ̀ lọ́kọ ẹlòmíràn di àwátì. Gbogbo ẹ̀yin abiyamọ ayé wọn ò ní fọmọ yín ṣẹrú. Nàìjíríà at 50 ẹ wo ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. Ní ọdún 1502 ni wọ́n kọ́kọ́ kó àwọn ọmọ Áfíríkà tí wọ́n kó lẹ́rú wọ ìlú Hispaniola ní agbègbè Haiti àti Dominican Republic tọ́jọ́ òní. Ọdún 1513 ni wọ́n kọ́kọ́ kó ẹrú wọ ìlú Cuba. Ọdún 1526 ni wọ́n kọ́kọ́ kó ẹrú wọ Honduras àti Guatemala. Oṣù kínní lọ́dún 1526 ni àwọn Spanish kọ́kọ́ kó àwọn ọmọ Áfíríkà tí wọ́n kó lẹ́rú wọ ìlú táwa ń pè ní United States of America lọ́jọ́ òní. Apá gúúsù Carolina lágbègbè Jamestown ni wọ́n kọ́kọ́ kó wọn dà sí. Ọdún 1533 ni wọ́n kọ́kọ́ kó ẹrú wọ ìlú Colombia. Ọdún 1541 làwọn ọmọ ẹrú kọ́kọ́ wọ ìlú El Salvador. Nàìjíríà at 50 ẹ máa wo bẹ̀rẹ̀ ọ̀rọ̀. 1563 ni wọ́n kọ́kọ́ kó ẹrú wọ ìlú Costa Rica. Ìlú Florida ló gbàlejò ẹrú àkọ́kọ́ tiwọn lọ́dún 1581. Ọdún 1619 ni wọ́n kọ́kọ́ kó ẹrú wọ ìlú Jamestown. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tẹ́tí yín sílẹ̀ kẹ́ wo nǹkan tó wọ ẹrú fà bá wa láfíríkà. Ó lé ní mílíọ̀nù kan ọmọ Áfíríkà tí wọ́n kú sétí omi bíi Benguela, Elimina, Bọ̀nì, Badagry àti Ejìnrìn lórí wípé wọ́n ń dúró de ọkọ̀ ojú omi tó fẹ́ kó wọn lọ tà fọ́mọ òyìnbó. Mílíọ̀nù 2 ó lé lẹ́rú tó kú sínú ọkọ̀ ojú omi kí wọ́n tó débi tí wọ́n ń lọ lórí wípé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ níbi tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ sí. Ibi tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ sí ni wọ́n yàgbẹ́ sí. Ibẹ̀ náà ni wọ́n ń tọ̀ sí fódìdí oṣù 2 sí 3. Ibẹ̀ náà ni wọ́n ti ń jẹun. Òyìnbó sọ wọ́n dewúrẹ́ ló ń fakú lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn ọkọ̀ ojú omi a máa kó ẹrú tó tó 400 sí 6 ọmọ ènìyàn. Ikú yájà sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹrú wọ̀nyí ló ń bínú bẹ́ sómi tàbí kí wọ́n para wọn nígbà tí ìyà bá pọ̀ lápọ̀jù. Àwọn òyìnbó
wọ́n bá àwọn obìnrin tó rẹwà sùn bó ṣe wù wọ́n lára àwọn ẹrú wọ̀nyí. Táwọn ọba ilẹ̀ Áfíríkà àtàwọn jagunjagun bá ti gba ìbọn, aṣọ àtàwọn èlò lọ́wọ́ òyìnbó tán, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kógun jára wọn kí wọ́n lè rẹ́rú tà fóyìnbó. Ó lé ní mílíọ̀nù 6 ọmọ ènìyàn tó bá irú ìjà báyìí lọ láfíríkà. Lára àwọn tó gbajúmọ̀ jù nínú àwọn tó ń ta ọmọ Nàìjíríà sóko ẹrú ni Sùnbùmọ́bí wà. Bàbá tó bí Sùnbùmọ́bí gan-an ló kọ́kọ́ ń gba àwọn òyìnbó akónilẹ́rú lálejò ní Badagry. Ìgbà tó kú ni Sùnbùmọ́bí bẹ̀rẹ̀ sí ní mú ọmọ ènìyàn tà fún àwọn òyìnbó. Ajamọ wọn tiẹ̀ ń fún lọ́mù, ó kìtọ̀yà mọ́lẹ̀. Ọ̀pá tẹ̀ ń wò lójú fọ́nrán tẹlifíṣàn yìí, ọgọ́ tí Sùnbùmọ́bí bá ti gbé jáde, ó ń sọ fún àwọn ọmọ Badagry pé ẹlẹ́wà bí pamọ́ sí, àsìkò ti tó afẹ́kẹ́rú tà fóyìnbó. Ọmọ yóò ní ṣìrìn, gbogbo arìnrìn àjò tó bá kọjá ní Badagry lákòókò yìí gbogbo wọn ti dẹrú pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó bá mú títí lọ dé òde Ọ̀yọ́ á gba ọ̀dọ̀ Sùnbùmọ́bí dọ́wọ́ òyìnbó. Lára àwọn ìlú tí wọ́n ti ń kó ẹrú wá fún Sùnbùmọ́bí ní Ejìrìn. Ejìrìn yìí ló wà ní Ìkòsí Ejìrìn local government ní ìpínlẹ̀ Èkó tọjọ́ òní. Ọ̀pọ̀lọpọ̀ ẹrú tí wọ́n ń kó bọ̀ láti Warri, Calabar, Buruntu àti àwọn agbègbè Niger Delta tọjọ́ òní ló máa ń gba ti Ejìrìn wá sí Badagry. Ó lé ní 100 ọkọ̀ ojú omi tó máa ń gba ti Ejìrìn kọjá lójúmọ́ lọ sí Badagry. Kò sí nǹkan tí wọ́n ń kó lọ ju ẹrú lọ. Gbogbo ọmọ Yorùbá, òwe kan wà tí wọ́n ń pa báyìí pé bọ́kọ̀kan ò rejìrìn ẹgbẹgbẹ̀rún yà á lọ. Báwo ti ẹ̀bìkítà ibi tó wòye ti wáyé. Ẹrú tí wọ́n ń kó láti Buruntu wá sí Ejìrìn kọjá sí Badagry ó pọ̀ tí ò ṣe ń kà lójúmọ́. Òun ló yẹ kí wọ́n pàwé náà pé bọ́kọ̀kan ò rejìrìn ẹgbẹgbẹ̀rún yà á lọ. Ọjà tí wọ́n ti tẹ ẹrú kẹ́yìn l'Éjìrìn ni wọ́n dá sílẹ̀ lọ́dún 1820 látọwọ́ ọba Ejìrìn ìgbà náà tá a mọ̀ sí ọba Ìdòwú Ojúlárí. Ìgbà tóyìnbó gba ìṣàkóso Ejìrìn ni wọ́n tú ọjà náà kọ́. Mo ṣì padà ń bọ̀ lórí Ejìrìn Nàìjíríà 50 ká tó máa yọ̀. Ẹ jẹ́ ká rántí àwọn tó ti lọ. Àwọn ẹ̀wọ̀n tẹ́ ń wò yìí, ìyẹn slave chain tó wà lójú fọ́nrán tẹlifíṣàn wọ̀nyí lòyìnbó kó wá fún Sùnbùmọ́bí ní nǹkan bíi 100 ọdún mẹ́rin sẹ́yìn. 400-year-old slave chain lẹ́ ń wò yìí. Ibi tí wọ́n sin Sùnbùmọ́bí sí rèé ní Bú Ẹ̀kọ́ 131 Marina Road ní Badagry. Mọ́bí tó ń jẹ́ ìyẹn orúkọ ẹ̀kọ́. Táwọn òyìnbó bá dé á ní kí wọ́n mọ́bì jẹ, ẹ mọ́bì jẹ, ẹ mọ́bì jẹ, làwọn òyìnbó ṣe sọ ní mọ́bì. Ọmọ ẹrú tí wọ́n bá mú ní Badagry wọ́n á kọ́kọ́ kó wọn kọjá lórí omi tẹ́ ń wò yìí. Wọ́n wá rìn bí 50 ìṣẹ́jú sí wákàtí kan kí wọ́n tó dé òkun. Ibi ni wọ́n ń pè ní port of no return. Ìyẹn túmọ̀ sí ibi tí à ń lọ táwọn ò ní dé mọ́, ọmọ yín ò ní bá wọn débẹ̀. Ẹrú tó bá ṣagídí níbí wọ́n á kan ẹsẹ̀ rẹ̀ mọ́ irin tàbí kí wọ́n kàn mọ́ àgbélébùú. Àìmọye ẹrú tó kú sírú ipò yìí. Tí wọ́n bá ń kọ́ wọn lọ tán òyìnbó á dì wọ́n bí ẹja bó bá lè kú ó kú. Ní kété tí wọ́n kó ẹrú wọ ilẹ̀ Amẹ́ríkà wọ́n á bẹ̀rẹ̀ sí ní tà wọ́n níta gbangba bí ẹni ń ta ewúrẹ́. Ọdún 1638 ni wọ́n kọ́kọ́ lu gbàǹjo àbùkù sórí àwọn ẹrú 23 níta gbangba Jamestown. Àwọn òyìnbó tó ń ra àwọn ọmọ ọlọ́mọ wọ̀nyí wọ́n á máa ra ọmọ nílé ọlọ́nà bí ẹni ń rewúrẹ́. Bí wọ́n kó wọn délé wọn tán wọ́n á sọ wọ́n lórúkọ tí bàbá àtìyá ò sọ wọ́n. Nàìjíríà 50 ká tó máa yọ̀ káwọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Kó tó di pé òwò ẹrú dópin nílẹ̀ Amẹ́ríkà, ẹ jẹ́ ká wo bí àwọn òyìnbó wọ̀nyí ṣe pé àwọn ọmọ nílé ọlọ́nà sọ́wọ́ tí wọ́n fi wọ́n ṣẹrú tipátipá. Àwọn òyìnbó pọ́tọ́kí tá a mọ̀ sí Portuguese America ní ẹrú bíi mílíọ̀nù 4 Àwọn Bìrìtìkó tá a mọ̀ sí British America ní ẹrú mílíọ̀nù 3. Àwọn Spanish Empire tí ń bẹ l'Amẹ́ríkà ní ẹrú bíi mílíọ̀nù 2. Àwọn French Americas ní ẹrú bíi mílíọ̀nù 1.5. Àwọn ará agbègbè Britain tó tún wá sí Amẹ́ríkà fún iṣẹ́ ẹrú wọ́n ní ẹrú bíi 1,300 nígbà táwọn Danish West Indies tó lẹ́rú kéré jù níbi ẹrú 1,40. Ìlú Brazil ní àwọn òyìnbó akọ́nilẹ́rú kó àwọn ọmọ Áfíríkà tó pọ̀ jùlọ. Ọdún 1500 ló pé 30 ọdún gẹ́rẹ́gẹ́ tí àwọn òyìnbó Portuguese gba ìlú Brazil tí wọ́n sì ń ṣe àkóso rẹ̀. Iṣẹ́ kan ṣoṣo tí wọ́n ń fi àwọn ẹrú ṣe lákòókò yìí ni gígé igi kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Brazilwood. Lára igi yìí lórílẹ̀‐èdè Brazil ti rí orúkọ tí wọ́n ń jẹ́ tí dọjọ́ òní.
igi brasiwood yìí ló jẹ́ igi kan tó le koko púpọ̀ àti wípé wọ́n máa ń rí aró pupa lára igi yìí. Gbogbo àwọn olówó tó ń bẹ ní Europe lákòókò yìí ló máa ń gbà pààrọ̀ igi yìí pẹ̀lú gold nítorí pé igi yìí ni igi olówó tó wọ́n tí wọ́n fi ń ṣiṣẹ́ gbẹ́nàgbẹ́nà. Àkókò yìí gan ni àwọn òyìnbó Pọ́tọ́kíṣì àkíyèsí pé agbègbè Brazil ó dára gidi fún dídá oko ìrèké nítorí ṣúgà jẹ́ nǹkan pàtàkì tó tàbí lọ nílẹ̀ Europe lákòókò náà. Gbogbo àwọn òyìnbó Pọ́tọ́kí ló ń fi gbogbo iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ pátá tí wọ́n wá yan oko ìrèké láàyò. Oko ìrèké le púpọ̀ láti ṣe àti wípé èrò tó pọ̀ ni wọ́n fi ń ṣe. Èyí ló fà á ọ̀pọ̀lọpọ̀ ọmọ Áfíríkà tí wọ́n fi dẹrú nílẹ̀ Brazil. Ìdá 70 nínú 100 Pọ́tọ́kí nílẹ̀ Brazil ló ń ṣiṣẹ́ ìrèké nígbà tí ìdá 30 péré ń ṣiṣẹ́ kọfí, òwú àti tobacco. Ọdún 1791 nílẹ̀ Britain dá orílẹ̀-èdè tó ń ta ṣúgà jùlọ lágbàáyé. Ọmọ Áfíríkà ni wọ́n fi ń ṣẹrú ní gbogbo Ireland tó dára fọ́kọ̀ ìrèké tí Britain wá dolówó dọlọ́rọ̀. Nàìjíríà 50 ẹ tẹ́tí yín sílẹ̀ kẹ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ wá wo bí àwọn ọmọ ẹrú tí òyìnbó kó láti Áfíríkà ṣe sọ orílẹ̀-èdè Britain, Amẹ́ríkà, Brazil àti àwọn European country yòókù dolówó dọlọ́rọ̀ títí dọjọ́ òní. Ọmọ òyìnbó kan tó jẹ́ olùkọ̀tàn àgbáyé ni Walter Rodney sọ wípé kò sí yàtọ̀ kan pàtó tó wà lẹ́ẹ̀rin Áfíríkà àti Europe lórí ìdàgbàsókè ọrọ̀ ajé kí òwò ẹrú tó dé. Ó ní technological gap tó wà lẹ́ẹ̀rin wọn nígbà yẹn ni pé ọkọ̀ ojú omi tí wọ́n kọ́kọ́ ṣe nílẹ̀ Europe àti wípé lákòókò yìí àwọn East Africans náà ti gbìyànjú tá lè fi tiwọn wé ti àwọn Europe lákòókò náà. Ìyẹn ọgbọ́n àti òye tá fi ń ṣe nǹkan mèremère. Walter Rodney ló sọ wípé èrè tí àwọn European country jẹ́ lórí kíkó Áfíríkà lẹ́rú ni wọ́n fi dolówó dọlọ́rọ̀ àti ipò tí wọ́n wà lọ́jọ́ òní. Ó ṣe àpèjúwe James Watt tó kọ́kọ́ ṣe steam engine lágbàáyé. Ó ní èrè tó jẹ lórí kíkó ọmọ Áfíríkà lẹ́rú ló fi ṣe lọ́jọ́ náà lọ́hùn. Ẹ jẹ́ ká tún wo ti Charles Goodyear tó kọ́kọ́ ṣe rọ́bà lágbàáyé lọ́dún 1839. Ó ní àwọn ọmọ ẹrú tó kó láti Áfíríkà àjàjà láti Akon nílẹ̀ Ghana, àwọn Ọ̀yọ́ Kingdom, Umbudu ní Angola, àwọn olólòlópo lọ́jọ́ náà lọ́hùn tó fi ṣe rọ́bà. Àṣeyọrí Goodyear kò ṣẹ̀yìn ọmọ Áfíríkà bó tilẹ̀ jẹ́ wípé lọ́jọ́ òní gbogbo àwọn ẹrú tó ṣiṣẹ́ fún lọ́jọ́ náà wọn ò rántí wọn mọ́. Charles Goodyear ni wọ́n wá ń pariwo. Òṣì àtìṣẹ́ tó ń bẹ láfíríkà, òwò ẹrú ló fà lẹ́yìn bá wa. Ẹ jẹ́ ká padà sí Áfíríkà káwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí tẹkinọ́lọ́jì. Ọba kan bẹ ní Western Cameroon tí wọ́n ń pè ní Ibrahim Njoya. Òun ní ọba 17 ti ìlú Bàmú ní Cameroon. Ẹ wo àfijọba yìí fọwọ́ ara rẹ̀ kọ́ lọ́dún 1889 tí òun fúnra rẹ̀ ń gbé gẹ́gẹ́ bí ọba Bàmú. Èyí túmọ̀ sí pé Ibrahim Njoya ó wà lára àwọn ènìyàn tó dára jù lágbàáyé lórí architectural design nígbà náà. Nítorí lákòókò yìí ààfin bẹ́ẹ̀ kò sí ní ọ̀pọ̀lọpọ̀ European countries. Àwọn olùkọ̀tàn wọ́n fi dá wa lójú wípé irú ààfin bẹ́ẹ̀ ó ṣọ̀wọ́n lágbàáyé lákòókò náà. Ẹlẹ́ẹ̀kejì ní gbogbo àgbáyé pátápátápátá àti Amẹ́ríkà o àti Europe o àti Asia o àti gbogbo wọn pátá. Ọba Bàmú yìí Ibrahim Njoya ló kọ́kọ́ ṣe ẹ̀rọ ìlọ̀gì tí gbogbo ayé sì mọ̀. Ẹ̀rọ ìlọ̀gì tẹ́ ń wò lójú fọ́nrán tẹlifíṣàn yìí òun ni ẹ̀rọ ìlọ̀gì àkọ́kọ́ ní gbogbo àgbáláyé pátá. Bẹ́ẹ̀ ọmọ Áfíríkà ló ṣe é. Àwọn Jámánì ló ń ṣe àkóso agbègbè yìí nílẹ̀ Cameroon lákòókò náà. Ẹ̀rọ ìlọ̀gì yìí ni àwọn Jámánì rí táwọn náà padà sílùú wọn tí wọ́n lọ fi ṣàwòkọ́ṣe. Lọ́jọ́ òní wọ́n wá ń pera wọn ní industrialized nation. Lóòótọ́ àwọn Arab ló kọ́kọ́ rìnrìn àjò dé ìlú Bàmú. Ẹ̀sìn làwọn gbé wá tí Njoya fi ń jẹ́ Ibrahim. Nzagu lórúkọ bàbá tó bí lọ́mọ nígbà tí ìyá rẹ̀ ń jẹ́ Njadunke. Ní kété táwọn France gba ìṣàkóso Bàmú lọ́wọ́ Germany pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn League of Nations, wọ́n rí ààfin tí Njoya kọ́ pé kò sí rẹ̀ lọ́dọ̀ tiwọn. Wọ́n rí ẹ̀rọ ìlọ̀gì tí Njoya ṣe pé kò sọ́mọ òyìnbó tó ṣe rú ẹ̀ rí. Wọ́n wo èdè Bàmú tí Njoya ti ṣe sílẹ̀. Èdè yìí náà pè ní Akauku tó fi ń kọ́ gbogbo àwọn ènìyàn rẹ̀. Kíá làwọn French yìí kó ọ̀tẹ̀ mọ́. Wọ́n gbìyànjú láti pa nígbà tó yá wọ́n lé kúrò lóyè. Wọ́n lépa ẹ̀ títí nígbà tó yá Ibrahim Njoya bá kú dànù lórí sísá kiri. Àwọn òyìnbó wọn ò fẹ́ kíkan gidi kankan wá láti Áfíríkà. Tí kò bá jẹ́ òwò ẹrú látọwọ́ òyìnbó, aṣáájú Áfíríkà lágbàáyé Nàìjíríà 50 ká tó máa yọ̀. Ẹ jẹ́ ká wò bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó yẹ tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ tó ń gbọ́ ti tàwọn Portuguese.
ọdún 1487 ni àwọn òyìnbó Pọ́túgíìsì wọ ìlú Congo. Nígbà tó yá àwọn Pọ́túgíìsì yìí wọ́n wọ àwọn ìlú East African country bíi Kilwa, Malindi àti Mombasa. Kó tó di pé àwọn òyìnbó wọ̀nyí wọ àwọn ìlú wọ̀nyí, olùkọ̀tàn kan tí wọ́n ń pè ní Ibn Battuta, arìnrìn-àjò àgbáyé, ló ti kọ́kọ́ kọ àkọọ́lẹ̀ pé àwọn ìlú East African coast wọ̀nyí bíi Kilwa, Malindi, Mombasa ó wà lára àwọn ìlú tó dára jù ní gbogbo àgbáláyé pátápátá lákòókò náà. Ní àkókò yìí kò sí àwọn ìlú tí a lè fi wé àwọn ìlú wọ̀nyí ní agbègbè bí táwọn ń pè l'Amẹ́ríkà, Brazil, Canada àti ọ̀pọ̀lọpọ̀ European country lọ́jọ́ òní, nítorí pé èbúté ìgbàlódé Malindi ni wọ́n ti kọ́kọ́ rí. Ilé ìgbafẹ́ tí ò lẹ́gbẹ́ ó wà ní Mombasa. Ó jẹ́ ìyàlẹ́nu fún àwọn Portuguese nígbà tí wọ́n débí. Wọ́n béèrè lọ́wọ́ àwọn olùgbé ibẹ̀ bóyá àwọn òyìnbó kan ló ti kọ́kọ́ wá ní ìṣáájú tí wọ́n bá wọn ṣe àwọn ìlú wọ̀nyí. Àwọn Portuguese yìí ni wọ́n sọ pé wọ́n lọ gbìmọ̀ pọ̀ láti pa àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí run kílẹ̀ tó mọ́. Wọ́n finá sí ìlú yìí, wọ́n fìbọn pa àwọn olùgbé ibẹ̀ nítorí pé tí wọ́n bá fi wọ́n sílẹ̀, irú àwọn ènìyàn wọ̀nyí tó bá yá ọ̀gá ni wọ́n á sọ Áfíríkà dà ní gbogbo àgbáláyé. Nàìjíríà 50 kọ́rọ̀ tó da colonization ojú ti rí, ẹ̀mí ọmọ ènìyàn ti ṣòfò. Mo sọ tẹ́lẹ̀ pé ọdún 1487 ni àwọn òyìnbó tá a mọ̀ sí Portuguese wọ ìlú Congo. Congo tí mò ń sọ yìí ni olú ìlú rẹ̀ wà ní Mombasa, Congo. Mombasa, Congo yìí ni wọ́n wá padà yí orúkọ rẹ̀ sí San Salvador tó wà ní Angola lọ́jọ́ òní. Ọba ìlú Congo tí mò ń sọ yìí ni wọ́n ń pè ní Afonso, tí orúkọ tìbílẹ̀ rẹ̀ jẹ́ Nsigambemba. Lára àwọn agbègbè táṣẹ ọba yìí dé ní apá kan lára Angola àti Congo Kinshasa tọjọ́ òní. Fódì bí 30 ọdún ó lé táwọn Portuguese fi wọ ìlú Congo, ẹrú ni wọ́n fi ń kó lọ sí Portugal. Ọdún 1526 ní King Afonso tá a mọ̀ sí Nsigambemba ìgbà yẹn ó kọ lẹ́tà sí ọba Portugal tí wọ́n ń pè ní King João III. Nínú lẹ́tà yìí lọ́ba Nsigambemba ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ wọ̀n lórí ìbànújẹ́ àti òfò tí kíkó tí àwọn ọmọ ìlú rẹ̀ ń kó àwọn ọmọ òun lẹ́rù lọ sí Portugal. Síbẹ̀síbẹ̀ àwọn òyìnbó Pọ́túgíìsì wọn ò dáwọ́ kíkó ẹrú dúró, kàkà bẹ́ẹ̀ ṣe ló ń pọ̀ sí i. Lẹ́tà tí ọba Afonso yìí kọ ní nǹkan bí 100 ọdún márùn-ún sẹ́yìn, 500-year-old letter lẹ́ ń wò lójú fọ́nrán tẹlifíṣàn yìí. Signature ọba náà rèé. Títí dọjọ́ òní lẹ́tà ọ̀hún ó wà ní museum nílẹ̀ Portugal. Gbogbo wa la mọ̀ pé ilé ẹ̀kọ́ yunifásitì ó wà lára nǹkan tó ṣe pàtàkì jùlọ ní gbogbo ìgbésí ayé orílẹ̀-èdè. Ǹjẹ́ o tiẹ̀ ti gbọ́ rí wípé yunifásitì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dá sílẹ̀ ní gbogbo àgbáńlá ayé pátápátápátá, orílẹ̀-èdè Morocco ní Áfíríkà ni wọ́n ti dá sílẹ̀. Orúkọ yunifásitì ọ̀hún ni wọ́n pè ní University of Al-Karahin. Ọdún 859 AD ni wọ́n dá sílẹ̀. Ẹ tún máa gbọ́ yunifásitì kejì tí wọ́n tún dá sílẹ̀ ní gbogbo àgbáńlá ayé pátá, Áfíríkà ni wọ́n tún ti dá sílẹ̀. Òun náà ni ti Al-Azhar University ní Cairo ní Egypt. Ọdún 988 AD ni wọ́n tún dá sílẹ̀. Yunifásitì yìí ni àwọn ìran Fatima ọmọ Prophet Muhammad dá sílẹ̀ lọ́dún 975 AD, ṣùgbọ́n 988 AD ni ètò ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní yunifásitì náà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ní àkókò yìí inú igbó kìjikìji ní Amẹ́ríkà àti ọ̀pọ̀lọpọ̀ European country wà nígbà yẹn. Yunifásitì kẹta tó wá tẹ̀lé wọn ni èyí tí wọ́n dá sílẹ̀ ní orílẹ̀-èdè Italy lọ́dún 1088 AD. Èyí tó ṣẹlẹ̀ kẹrin ni wọ́n dá sílẹ̀ ní 1150 AD. Èyí túmọ̀ sí pé lẹ́yìn tí yunifásitì ti wà ní Áfíríkà, 200 ọdún ó lé ní 29 ni yunifásitì ṣẹ̀ṣẹ̀ dé ilẹ̀ Europe. Tá bá wá ń ka yunifásitì ní 1 èjì ẹ̀ta ẹ̀rin àrún ní bí wọ́n ṣe dá wọn sílẹ̀. Amẹ́ríkà ní o, Canada ní o, Brazil ní o àti àwọn gbogbo orílẹ̀-èdè Amẹ́ríkà tó kù. Kò sí èyí tó wà ní ipò 50, èyí tí wọ́n pè ní number 50. Ìyẹn túmọ̀ sí pé lẹ́yìn tí Áfíríkà ti ní yunifásitì 100 ọdún méje lẹ́yìn ìgbà yẹn, 700 years later, wọn ò mọ nǹkan tó ń jẹ́ yunifásitì l'Amẹ́ríkà. Olùkọ̀tàn kan tá a mọ̀ sí Waterloo tún sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn òyìnbó akọ́nilẹ́rú wọ̀nyí máa ń fi àwọn ẹrú ń gba pààrọ̀ fún oúnjẹ. Ọdún 1619 ni òyìnbó kan ará Dutch ó fi gbogbo ẹrú tó ń bẹ nínú ọkọ̀ ojú omi tó kó pátá ó fi wọn gba pààrọ̀ fún oúnjẹ.
ẹrú tó fi papọ̀ fún ìyà jẹ́ 300. ìyà jẹ́ ọmọ ènìyàn. Nàìjíríà 50. ẹ tẹ́tí sílẹ̀ kẹ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. bí ìyà yìí ṣe pọ̀ tó, ọdún 1662 ní General Assembly of Virginia wọ́n ṣe òfin kan tí wọ́n ń pè ní Justinian Code. òfin burúkú yìí ló sọ wípé gbogbo ọmọ tí ẹrú obìnrin bá bí, ẹni yòówù kó fún lóyún, ẹni tó bá lẹ́rú obìnrin yìí ló ní gbogbo ọmọ tó bá bí. òfin yìí ni wọ́n ń pè ní Justinian Code tàbí movable property. Nàìjíríà 50. ẹ jẹ́ ká máa rántí àwọn tẹ́mi wọ́n ti ṣòfò. ó yá ẹtún tẹ́tí sílẹ̀. ní July 1640 ẹrú kan ní Virginia torúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel ló fẹ́ gbìyànjú láti sá lọ mọ́ olówó rẹ̀ lọ́wọ́. nígbà tí wọ́n rí mú tán, wọ́n kiri sínú iná, wọ́n gbóná kọrinkọrin. nígbà tó gbóná tán ni wọ́n fi kọ lẹ́tà R sí ní àyà àti ẹ̀yìn, èyí túmọ̀ sí run away, pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀. Nàìjíríà 50. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ oríṣì. ilẹ̀ ìsìnkú kan ń bẹ ní Campeche nílẹ̀ Mexico. kó tó di ọdún 1600 ọ̀pọ̀lọpọ̀ Áfíríkà tí wọ́n kó lẹ́rú ni wọ́n ti gbégbẹ̀ bí iṣu níbẹ̀. ẹ̀mí wọn yóò ní ṣòfò nínú àwọn ẹ̀yà tàbí orílẹ̀-èdè tí àwọn òyìnbó kó fún oko ẹrú tó pọ̀jù láti Áfíríkà wọ́n tó 45 45 ethnic group. àwọn 10 tó pọ̀jù tàbí tí a lè kà jù làwọn wọ̀nyí: àwọn ẹ̀yà Akan láti Ghana àti Côte d'Ivoire, ẹ̀yà Mbudu láti Angola, ẹ̀yà Agbe láti Togo, Ghana, Benin, ẹ̀yà Yorùbá láti Nàìjíríà, ẹ̀yà Ìgbò láti Nàìjíríà, àwọn ẹ̀yà Bakongo láti Democratic Republic of Congo àti Angola, àwọn Mandé láti Upper Volta, ẹ̀yà Wolof láti Senegal àti Gambia, àwọn ẹ̀yà Shamba láti Cameroon pẹ̀lú ẹ̀yà Makua láti Mozambique. kálẹ̀ mọ́ bí ọmọ Áfíríkà tí wọ́n kó lọ́rùn ti pọ̀ tó. ètò ìkànìyàn tó wáyé nílẹ̀ Amẹ́ríkà lọ́dún 1860 ó sọ wípé àwọn ọmọ Amẹ́ríkà tó jẹ́ 393,975 ni wọ́n ní ẹrú tó jẹ́ 3,950,528. ìyẹn 1860 United States Census. ìyẹn túmọ̀ sí pé tí wọ́n bá ka òyìnbó kan wọ́n á ka ẹrú 10. ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lọ́dún 1772. ilẹ̀ Britain ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. ọmọ ẹrú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ James Somerset ló sá lọ mọ́ òyìnbó lówó rẹ̀ lọ́wọ́. kò pẹ́ kó jìnnà ni wọ́n bá rí mú. lọ́mọ ẹrú yìí bá kọjú ìjà sólówó rẹ̀. nígbà tó yá ó gbé olówó rẹ̀ lọ́lé ẹjọ́. adájọ́ kan lọ́jọ́ náà lọ́hùn torúkọ rẹ̀ ń jẹ́ Lord Manfield ló bá dájọ́ wípé ìwé òfin England kò fààyè sílẹ̀ kí wọ́n fi ọmọ ènìyàn ṣẹ́rú. adájọ́ yìí ní kí James Somerset kó máa lọ láyọ̀ àti àlàáfíà. James Somerset yìí ló lọ bẹ̀rẹ̀ sí ní fa ìjọ̀gbọ̀n. ó lọ ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹrú sólówó wọn. ní kété tí àwọn olówó wọn bá fẹ́ ṣagídí á ní kí wọ́n lọlé ẹjọ́. ìbá ẹrú díẹ̀ tó láǹfààní yìí ní James Somerset ló ṣe ọ̀nà tí wọ́n fi tú wọn sílẹ̀. nígbà tó yá làwọn ẹlẹ́sìn kan tá a mọ̀ sí Religious Society of Friends tí wọ́n tún pè wọ́n ní Quakers àtàwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, ọ̀gbẹ́ni William Wilberforce ló jẹ́ olórí wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní polongo ìgbógun ti kíkó ọmọ ènìyàn lẹ́rú lágbègbè Britain, Portugal àtàwọn apá kan ilẹ̀ Europe. àwọn òyìnbó akọ́nilẹ́rú ló dojú ìjà kọ wọ́n, ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn wọ̀nyí wọn ò sinmi. orílẹ̀-èdè Denmark lórílẹ̀-èdè àkọ́kọ́ lágbàáyé tó kọ́kọ́ tako kíkó ọmọ ènìyàn lẹ́rú. ọdún 1792 nílé ìgbìmọ̀ aṣòfin wọn gbégi lé òwò ẹrú, lẹ́yìn tó wá di mímúṣẹ lọ́dún 1803. ọdún 1807 ní orílẹ̀-èdè Britain ṣòfin kan tí wọ́n ń pè ní Slave Trade Act 1807. lélẹ́yìí tó sọ pé ìjìyà ńlá gbọ́dọ̀ wà fẹ́nìkẹ́ni tó bá kó ẹrú sínú ọkọ̀ ojú omi ti ilẹ̀ Britain láti Áfíríkà, àti wípé pípa ni wọ́n á parọ́ ẹni bẹ́ẹ̀. ọkùnrin tí mo pè ní William Wilberforce yìí ló ṣokùnfà bí ilẹ̀ Britain ṣe ṣòfin tó tako kíkóni lẹ́rú ní ọjọ́ 22 oṣù kejì ọdún 1807. 22 February 1807 ọdún náà ló pé 20 ọdún gẹ́rẹ́gẹ́ tí William Wilberforce tó bẹ̀rẹ̀ sí ní polongo títako òwò ẹrú. William yìí ló jà fitafita láti sọ ara rẹ̀ di ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tilẹ̀ Britain fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. 22 February ọdún 1807 yìí ni ó dàbà nílé ìgbìmọ̀ aṣòfin tilẹ̀ Britain, ìyẹn British House of Commons, pé ó tó gẹ́ ilẹ̀ Britain kò gbọdọ̀ lọ́wọ́ sí òwò ẹrú mọ́. ọjọ́ náà lọ́hùn gbogbo àwọn aṣòfin tó wà nílé ìgbìmọ̀ aṣòfin jẹ́
300 299. Àwọn tó dìbò fún àbá William wọ́n jẹ́ 283. 283 nígbàtí àwọn tó tako àbá yìí jẹ́ 16. Àwọn ìjọba ilẹ̀ Britain ni ó wá ṣiṣẹ́ takuntakun láti dáwọ́ wẹ̀rú dúró pátápátá nítorí pé wọ́n ní pé tí àwọn orílẹ̀-èdè yòókù bá ń bá wòyí lọ ọrọ̀ ajé tàwọn èèyàn máa lọ síwájú, àwọn máa jó àjò rẹ̀yìn. Ọdún 1815 ni wọ́n dá West Coast of Africa Station sílẹ̀ lélẹ́yìí tí wọ́n ń pè ní Preventive Squadron. Odidi 50 ọdún làwọn wọ̀nyí fi dúró gbámúgbámú sórí ojú omi òkun Áfíríkà táwọn òyìnbó ń gbà kó àwọn ọmọ Áfíríkà lẹ́rú lọ sí ìlú òyìnbó. Àwọn Preventive Squadron yìí ló wá ń jà fitafita láti dẹ́kun òwò ẹrú ní Áfíríkà. Kó tó di 1850 ó ti tú ọkọ̀ ojú omi 25 ẹgbẹ̀rún ọ́físà láti ilẹ̀ Britain pẹ̀lú àwọn apẹja ọmọ Áfíríkà tó mọ̀wé lù dáradára. Àwọn ọmọ Áfíríkà wọ̀nyí ni wọ́n ń pè ní kurumé lásìkò náà. Àwọn wọ̀nyí sì tún tó 1,000. Àwọn wọ̀nyí ló wá lọ mú òwò ẹrú dókun pátápátá lẹ́ẹ̀rin ọdún 1807 sí 1860. Ó lé ní ọkọ̀ ojú omi tó tó 1,106 1,600 ships àti àwọn ẹrú láti Áfíríkà tó tó 150,000 tí àwọn Preventive Squadron tí wọ́n ti gbà sílẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó olójú kòkòrò afitipátipá kọ́ni lẹ́rú. Ẹ̀yin abiyamọ ayé, wọn ò ní fọmọ yín ṣẹrú. Nàìjíríà 50, ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ káwọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọkọ̀ ojú omi tí ó fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kó àwọn ẹrú tó kẹ́yìn kúrò láfíríkà lórúkọ rẹ̀ jẹ́ Clotilde. Ọdún 1859 lọ́kọ̀ ojú omi yìí kẹ́rù ìkẹyìn wọ ìlú Mobile, Alabama nílẹ̀ Amẹ́ríkà. Nínú àwọn ọmọ ẹrú tí ó wà nínú Clotilde lọ́jọ́ náà lọ́hùn, ẹni tó kú kẹ́yìn nínú wọn òun ni wọ́n ń pè ní Cujo Lewis. Ọdún 1935 lọmọkùnrin yìí jẹ́ Ọlọ́run nípè. Ní kété tí ìjọba Britain fòpin sí òwò ẹrú, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹrú tó kù tí ò tí ì kú padà sí Áfíríkà. Ọmọ òyìnbó kan tá a mọ̀ sí Captain Thompson ló kọ́kọ́ fi ọkọ̀ ojú omi kó àwọn báṣà àkọ́kọ́ wá sí Áfíríkà. Ó yẹ àwọn tó fọkọ̀ ojú omi kó wá lọ́jọ́ náà wọ́n jẹ́ 411. Etí bèbè omi tí ó já wọn sí ní agbègbè West Africa ló pe bẹ̀ ní Freetown, ìyẹn túmọ̀ sí ìlú òmìnira. Ibẹ̀ ní capital orílẹ̀-èdè Sierra Leone lọ́jọ́ òní. Nígbà tó kó wọn dé, wọn ò mọ ilé wọn ò lẹ́bí, wọn ò lára. Ọdún 1821 níjọba Amẹ́ríkà tí wọ́n ra ilẹ̀ kan ní agbègbè Cape Mesurador. Ibẹ̀ náà làwọn náà kọ́ tilẹ̀ Amẹ́ríkà dà sí, tí àwọn òyìnbó tó kó wọn wá tí wọ́n sọ bẹ̀ ní Monrovia. Ibẹ̀ tún ní capital Liberia lọ́jọ́ òní. Orúkọ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́jọ́ náà lọ́hùn ní President James Monroe. Ní àkọ́kọ́ orílẹ̀-èdè yìí ni wọ́n kọ́kọ́ sọ ní Monrovia, ṣùgbọ́n ní ọdún 1847 àwọn ìgbìmọ̀ ibẹ̀ yí padà, wọ́n sọ orílẹ̀-èdè yìí ní Liberia. Olú ìlú wọn ni wọ́n á sọ ní Monrovia. Lẹ́yìn tí gbogbo eléyìí ṣẹlẹ̀, kálukú ṣe bí òwò ẹrú ti dópin ni. Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀nà tún ni. Ìpàdé kan wáyé ní Berlin. Àwọn òyìnbó ibẹ̀ ni wọ́n ti fẹnu kò pé ilẹ̀ Britain ní kó lọ máa ṣàkóso Nàìjíríà. Ọdún 1849 làwọn British kó dé pẹ̀lú colonization. Ìjọba ilẹ̀ Britain wọ́n yan ọkùnrin kan tí wọ́n ń pè ní John Beecroft gẹ́gẹ́ bí Coastal Area Consul láti jẹ́ alábòójútó ní àwọn etí bèbè òkun tí ojú wọn tó nígbà yẹn. Ọdún 1885 làwọn British kó gba agbègbè Delta ní Delta area bá di protectorate. Ọdún 1861 ọmọ òyìnbó wọ́n sọ Èkó di Lagos colony. Kó tó darí pé òyìnbó wọ̀nyí gba Èkó ni wọ́n ti ń ṣe àkóso ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kan níbẹ̀. Lára àwọn ìlú wọ̀nyí ní Ejìrìn. Ọdún 1857 ni àwọn British kó yìí kọ́ post office àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà séjìrìn. Ilé ìfìwéránṣẹ́ náà lẹ́ ń wò lójú fọ́nrán tẹlifíṣàn yìí. Ìjọba ìbílẹ̀ Èkó sí Ejìrìn ní ìlú Ejìrìn yìí wà. Anglican Church tí àwọn òyìnbó yìí kọ́ séjìrìn lọ́dún 1892 lẹ́ ń wò yìí. Àgọ́ ọlọ́pàá tó ti ju 100 ọdún lọ lẹ́ ń wò. Mọ́dà 100 year police station tó kọ́ séjìrìn, òun ni mo fi wọ̀n lójú fọ́nrán yìí. Kó tó di pé colonization dé, ọgbà tí àwọn òyìnbó ti ń ra ẹrú lẹ́ ń wò yìí. Ọba Ìdòwú Ojúlárí ló kọjá náà lọ́dún 1820. Èyí ló fà á tí gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá àkókò náà bíi John Holt, Leather Brothers, UAC, PZ, JB Oliver, Roundtree
àti àwọn mìíràn fi kọ́ ilé ńláńlá àti ilé ìkọjá ṣiṣẹ́ jìnrìn. Gbogbo wọn ló ní warehouse síbẹ̀ pẹ̀lú ọ́fíìsì tó tóbi nítorí pé ìlú ńlá ni Èjìnrìn lákòókò náà. Kó tó di pé ọba ìdòwò yìí lárí kú lọ́dún 1821. Ọjà tí à ń wò yìí lọ́jà tó tóbi jùlọ ní gbogbo West Africa pátá. Ibi tí wọ́n ń gbà ń kó ẹrú kúrò l'Èjìnrìn lọ sí Badagry lẹ́ ń wò yìí. Ọrọ̀ ajé ìlú Èjìnrìn ló fà á tí ọkọ̀ ojú omi ńlá àti kékèké kò fi kúrò níbẹ̀. Mo ti sọ tẹ́lẹ̀ pé ibẹ̀ lówó Yorùbá ti jáde pé bọ́kọ̀ọ̀kan ò r'Èjìnrìn ẹgbẹgbẹ̀rún yà á lọ. Ìbànújẹ́ ló jẹ́ lọ́jọ́ òní pé ìlú Èjìnrìn kò kúrò nípò tó wà láti nǹkan bí 50 ọdún tí àwọn òyìnbó ti ń kúrò níbẹ̀. Kó tó di 1900 ìṣàkóso ilẹ̀ Yorùbá àti Òkè Ọya ti wà lọ́wọ́ òyìnbó. Orí wàhálà yìí lòyìnbó Philip kú sí. Ọdún 1914 lọ́rọ̀ bá di amalgamation. Ọdún 1914 yìí ni òyìnbó lọ Lugard bá di gómìnà Nàìjíríà títí dé ọdún 1919. Lẹ́yìn rẹ̀ la tún rí Sir Clifford tó jẹ́ wípé òun ló dá Legislative Council sílẹ̀ lọ́dún 1922. Èyí ló fà á tó fi jẹ́ wípé ọdún 1923 ni ètò ìdìbò kọ́kọ́ wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn òyìnbó tó tún ṣàkóso Nàìjíríà ni Sir Thompson, Donald Cameron, Bodleian, Sir Anthony, Macpherson àti James Robertson. Ìyàtọ̀ tó wà lóko ẹrú ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ti colonization ni wípé kò sí ẹnìkan pàtó tó lè sọ pé òun lòún lẹ́rú àti wípé bó ṣe wù òun lòún ṣe lè ṣe fún ẹrú òun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹrú lẹ́rú ń jẹ́ nítorí pé àwọn là ń ṣiṣẹ́, òyìnbó ló ń gbowó. Nàìjíríà 50 gbogbo wa pátá ẹ jẹ́ ká wo bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Àwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ West Africa yòókù tó kọ́kọ́ kàwé láyé àtijọ́ ni wọ́n bá yarí, wọ́n kóra wọn jọ pé àwọn gbọ́dọ̀ gbòmìnira ni. Ìyà tó òyìnbó fi jẹ wọ́n Ọlọ́run nìkan ló lè san. Lára àwọn ìgbésẹ̀ tó fún Nàìjíríà lómìnira nìwọ̀nyí: ìdájọ́sílẹ̀ tó wáyé lọ́dún 1945, dídá iléeṣẹ́ Daily Times sílẹ̀ lọ́dún 1925, kíkọ̀ jálẹ̀ tí àwọn òyìnbó kọ̀ láti máa yan àwọn ọmọ Nàìjíríà sípò iṣẹ́ ọba ló tún mú kí àwọn ajàfómìnira múra gidi. Dídásílẹ̀ ẹgbẹ́ òṣèlú NNDP lọ́dún 1923 pẹ̀lú dídá sílẹ̀ ẹgbẹ́ National Congress of British West Africa sílẹ̀ nílùú Ghana. Lára àwọn tó jẹ́ aṣíwájú fún wọn nígbà náà ní Chief Olùwá, T.M. Olùwá tó tún jẹ́ ọmọ Chief Olùwá, Albert Macaulay, ọ̀gbẹ́ni J. Egerton àti onígègé ara ní J.P. Jackson tó jọmọ Liberia. Bẹ́ẹ̀ náà ni Ládìípọ̀ Ṣólánkẹ́ tó jẹ́ olùdásílẹ̀ WASU lọ́dún 1925. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Kẹ́lẹ́ mọ bí yà yìí ṣe jẹ wá tó. Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wá padà kópa ńlá lórí gbígba òmìnira fún Nàìjíríà. Ó jẹ́ ọmọ ọdún 16 ní ọdún 1925 nígbà tí àwọn Ládìípọ̀ Ṣólánkẹ́ ti ń jà fitafita fún òmìnira Nàìjíríà. Nígbà ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì, àwọn jagunjagun Nàìjíríà àtàwọn Áfíríkà yòókù ni wọ́n rí àṣírí àwọn sójà òyìnbó pé ọ̀túnbáńtẹ́ lásán ni wọ́n. Wọ́n rí pé wọ́n ní ọgbọ́n àti ìmọ̀ jù wọ́n lọ lójú ogun Hitler. Èyí ló mú kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn ajàfómìnira láti gba òmìnira fún Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè Áfíríkà yòókù. Bí yà yìí ṣe pọ̀ tó, gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa bíi kòkó, kọfí, rọ́bà, epo pupa, ẹ̀pà ni wọ́n ń kó lọ sí ìlú wọn fún ìdàgbàsókè àwọn ènìyàn wọn nílẹ̀ Britain. Àwọn ọba àtìjòyè tí kò bá sowọ́pọ̀ pẹ̀lú wọn ni wọ́n ń yọ kúrò nípò tàbí kí wọ́n pa wọ́n dànù. Lára àwọn ọba tó tóbi jùlọ tí wọ́n yọ kúrò ní Emir Anupe, Emir Ayola, Jàjà Àfòkobò. Nígbàtí wọ́n fẹ́ fi agídí gba Sókótó àti Kánò, Sultan ti Sókótó nígbà yẹn Àtàírù lórúkọ rẹ̀ làwọn òyìnbó kọ́kọ́ kọjú sí. Ọba yìí sá fún wọn, ó sá kúrò ní Sókótó, ó sá lọ sí Bọ̀mì lágbègbè Bọ̀rọ̀nó. Wọ́n lé ọba yìí títí àfìgbà tí wọ́n lọ ka mọ́ Bọ̀mì tí wọ́n gbẹ̀mí rẹ̀. Ṣe ni wọ́n fi ẹ̀mí ọba láyé ṣòfò ní Bọ̀mì. Kẹ́lẹ́ mọ̀ bí ọba yìí ṣe sá fún wọn tó. Sókótó sí Bọ̀mì jẹ́ 900 kilometers, 109 kìlómítà. Ní gbogbo àkókò yìí ni wọ́n ti gbé ìṣàkóso Òkè Ọya fún iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Royal Niger Company. Lẹ́yìn tí wọ́n ti pa Àtàírù tán ni wọ́n gba ìṣàkóso Sókótó, Kánò àti gbogbo Òkè Ọya tó kù. Pẹ̀lú àtìlẹ́yìn àti sowọ́pọ̀ àwọn ọmọ West Africa díẹ̀ ló mú kí àwọn akọni bíi Ernest Okoli, Ọbáfẹ́mi Awólọ́wọ̀,
Dr. Nnamdi Azikiwe, Ahmadu Bello, Tafawa Balewa, Akintola, Anthony Enaro, Michael Okpara, Festus Okotie-Eboh, Jaja Washuku àtàwọn tó kù tẹ̀síwájú lórí bí Nàìjíríà ṣe bọ́ lóko ẹrú. Anthony Enaro ló dábàá nílé ìgbìmọ̀ asòfin ní 1953 pé ó tó gẹ́ òyìnbó ẹ fi wá lọ́rùn sílẹ̀, pé lọ́dún 1956 a fẹ́ níjọba tiwantiwa. Síbẹ̀síbẹ̀ ńkọ́ October 1st 1960 lòyìnbó tó fi wá lọ́rùn sílẹ̀. Nàìjíríà 50, ẹ jẹ́ ká rántí àwọn tó ti lọ, ẹ jẹ́ ká rántí àwọn tó ti kú ká tó máa yọ̀ lẹ́yìn ìgbà tí Nàìjíríà gbòmìnira tó lọ́wọ́ òyìnbó amúnisìn wọ̀nyí. Ọ̀rọ̀ kò dúró níbẹ̀ o, ṣe ni Nàìjíríà tún lọ ń gbìyànjú láti yọ àwọn orílẹ̀-èdè Áfíríkà yòókù kúrò lóko ẹrú. Lára èyí tí Nàìjíríà ṣe níkẹyìn ní ti South Africa, tí àwọn òyìnbó ti takú sórí ìjọba aṣọ ọmọ onílé dọlọ́nà dákúrẹ̀tẹ̀ nílé bàbá rẹ̀, ìjọba afọwọ́ ọlágbánilójú nílé bàbá ẹni tí wọ́n ń pè ní Government of Racial Segregation or Apartheid. Ọjọ́ 11 oṣù kejì ọdún 1990 ló pé 30 ọdún gẹ́rẹ́gẹ́ ó dín mẹ́ta tí àwọn òyìnbó tí wọ́n ti fọ̀nà ẹ̀bùrú gbé Nelson Mandela sẹ́wọ̀n. Wọ́n gbé sáwọn gbére lórí wípé ó ń jà fún òmìnira àwọn ènìyàn rẹ̀ fódìdí 50 ọdún, 60 ọdún, 70 ọdún tí wọ́n ti ń jà fún òmìnira. Síbẹ̀síbẹ̀ òyìnbó ò tiẹ̀ wẹ̀yìn. Ọjọ́ tí àwọn òyìnbó mú Mandela rèé tí wọ́n mú lọ sẹ́wọ̀n, ó lẹ̀ ń wò lójú fọ́nrán yìí. Wọ́n ti lù ní kóńdó, kò lè dìde mọ́. 1962 tí wọ́n mú Mandela, ìwọ́de tó ṣe kẹ́yìn sí ìlòdì sí ìjọba amúnisìn àwọn òyìnbó, ó lẹ̀ ń wò yìí. Ẹ wo bí Mandela ṣe kéré tó ní 1962, ẹ wá wo bó ṣe rí nígbà tí wọ́n fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n fódìdí 20 ọdún àti 5 àkọ́kọ́. Ẹ wo ọgbà ẹ̀wọ̀n tí Mandela wà, ibi ni wọ́n ń pè ní Robben Island Prison, ọgbà ẹ̀wọ̀n tó burú jùlọ ní South Africa àtàgbègbè rẹ̀. Ẹ tún wo ọgbà ẹ̀wọ̀n tó ti lo ọdún 2 sí 3 yòókù kí ààrẹ F.W. de Klerk kó tó fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ọgbà ẹ̀wọ̀n yìí ni wọ́n ń pè ní Victor Verster Prison. Ẹni táwọn òyìnbó yàn láti máa ṣọ́ Mandela rèé fódìdí 20 ọdún ó lé ló fi ṣọ́. Ẹni yìí ni wọ́n ń pè ní Mr. James Gregory. Ẹ wá wo èrò tó, ẹ wo èrò tó wá pàdé Mandela lọ́gbà ẹ̀wọ̀n bí wọ́n ṣe pọ̀ tó. Ìyàwó rẹ̀ rèé tó fi wá gbé ọkọ rẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ wo àwọn kan lórí igi, àwọn mìíràn ń bẹ lórí ilé. Síbẹ̀síbẹ̀ inú àwọn òyìnbó wọ̀nyí kò dùn. Àwọn ọlọ́pàá òyìnbó wọ́n tún yìnbọn lu ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá pàdé Mandela. Ẹ wo Mandela àti ìyàwó rẹ̀ nígbà tí àwọn tó wá pàdé rẹ̀ tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀. Mandela rèé ní Cape Town, ibi ló ti kọ́kọ́ bá àwọn ọmọ orílẹ̀-èdè South Africa sọ̀rọ̀. Bí wọ́n ṣe ń fìyà ń jẹ wọ́n rèé kó tó di pé ẹ̀rí wọn dé. Ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ènìyàn dànù. Ẹ wo bí àwọn ọlọ́pàá òyìnbó ṣe ń pa àwọn ọmọ ilé ìwé tó tako ìjọba amúnisìn ní South Africa. Ní kété tí Mandela kúrò lọ́gbà ẹ̀wọ̀n ló tún pinnu pé pẹ̀lú tipátipá ìjọba òyìnbó gbọ́dọ̀ dópin nílẹ̀ South Africa. Pẹ̀lú ìrànlọ́wọ́ Olúwa àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ọdún 1994 ni àwọn ènìyàn South Africa dìbò fún Mandela tí ó wá jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà.